olóòtú orílẹ̀-èdè Yorùbá ti dé ẹ kọ sílẹ̀ kẹ́ ẹ fi orúkọ mi sí nídìí ohun tí a mú mi rí ohun tí Olúwa sọ nípa ẹ̀ pé kẹ́ ẹ lọ ká fi ọkàn balẹ̀ orílẹ̀-èdè Yorùbá ti dé Yorùbá lè sọ Ọlọ́run ti jà fún wa. Ẹ gbọ́ ìkìlọ̀ yìí o ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà ẹnikẹ́ni tó bá ti ní lọ́kàn nínú yín pé òun ò wá láti wá tún ṣe òun wá láti wá dàrú ni ẹ gbọ́ Olúwa ti fi irú ẹni náà bú. Ẹ rántí tó ṣẹlẹ̀ sí Fáráò tó ṣe ara ẹ̀ ní àyàlé ohun tó ṣẹlẹ̀ ní Egypt àkọ́bí ọmọ ẹni náà yóò fi di ogun. Bẹ́ẹ̀ ni yóò fi àbígbẹ̀yìn yóò fi di torí pé kí ìfọ̀kànbalẹ̀ làwa wá Ọlọ́run dẹ̀ ti fún wa ní ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ní lọ́kàn wípé òun fẹ́ láti wá dàrú pé kò ní ṣeé ṣe ni èmi kọ́ ni mo fi ẹni náà ré o Olúwa ló fi bú. Olúwa ló fi irú ẹni náà ló fi bú. Olúwa ló fi bú. Èmi kọ́ o ohun Olúwa ni mò ń sọ nípa ẹ̀. Mo tó sọ o bí Olúwa ṣe rán mi pé kí n wí fún yín ìkìlọ̀ ní èyí fún ọkùnrin obìnrin ọmọdé àti àgbà èyíkéyìí tó bá ti ní lọ́kàn láti dojú Yorùbá nation délẹ̀ tó bá ní lọ́kàn láti dojú rẹ̀ dé tí kò ní láti ṣèrànlọ́wọ́ àbí bọ́n ṣe ń pa wá kò tí ì sún yín kò tí ì tó gẹ́ àti tó láti gbòmìnira àti tó nísìnyí ṣùgbọ́n gbogbo ọkàn tó bá ti ní àwọn nísìnyí èmi kọ́ ni mo sọ Olúwa ti fi irú ẹni náà ti fi ré. Ọ̀rọ̀ Ọlọ́run kì í dẹ̀ sọ ti ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má sọ bẹ́ẹ̀ mọ́ ohun Olúwa kò yí padà bẹ́ẹ̀ ni because ohun Ọlọ́run kò ever yí padà rí ní ọjọ́ kan ṣoṣo nítorí bí Ọlọ́run ṣe fi Fáráò bú bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ẹni náà bú ẹni náà ìpọ́njú á gúnlẹ̀ sínú ìdílé wọn ní Olúwa wí gbogbo tó ń pa ẹni náà lẹ́rìn báyìí ó máa palẹ̀kùn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run wí èmi kọ́ ni mo sọ Olúwa ló sọ ohunkóhun yóò irú agbára yóò kò ní agbára tó Ọlọ́run torí gbogbo wa pátá abẹ́ òrìlẹ̀ Ọlọ́run náà la ṣe wà kò sí bó ṣe lè ga tó ò lè ga tó Ọlọ́run ẹyọkan yẹn ni mo lọ ohun Olúwa ni èmi kọ́ ni ìkúkú mọ ẹnikẹ́ni mi ò mẹ́nibọ́dì o ṣùgbọ́n ohun tí Olúwa sọ kúlúkálukú kó fa ara ẹ̀ létí kó kíyèsí ẹ̀dọ̀ fún ara rẹ̀ kó ronú ara rẹ̀ jinlẹ̀ pé ìwà wo ni mò ń wèrò wo ni mò ń gbà ṣé kí ọmọ Yorùbá kó nísinmi ni àbí ká má nísinmi ó dọwọ́ ẹ o ìkìlọ̀ tí Olúwa rán mi sí ẹ òun ni mo sọ. Bá ní etí kó gbọ́ kó dẹ̀ tẹ́tí sílẹ̀ ẹnikẹ́ni tó bá ti ní òun fẹ́ dojú Yorùbá nation lélẹ̀ fóun fẹ́ gbé ṣubú òun ò sí nínú kó da àfi kó dàrú ó máa fi àkọ́bí ọmọ ẹ̀ lélẹ̀ á tó fi àbígbẹ̀yìn lé ìgbòǹgbò fún rẹ̀ á fi àlàáfíà rẹ̀ á fi di. Bàbá wa Bánjí Akíntóyè mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín torí amúmirí pé a gbé àsíá orílẹ̀-èdè Yorùbá lé yín lọ́wọ́ ẹ ti dé ìdẹ́múṣẹ́ tán díẹ̀ ló kù kí gbogbo ojú kó rí kétí kó gbọ́ bẹ́ẹ̀ mo rọ̀ bàbá wa náà Sunday Olóyè Ìgbòho ẹ má jẹ́ kó sú yín o torí mo rí ẹ̀yin náà pẹ̀lú wọn tẹ ṣalátìlẹ́yìn fún bàbá wa ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ má wo ti tàwọn ẹlẹ́gàn ẹ má gbọ́ tí wọ́n ní ẹ tẹ̀síwájú díẹ̀ kékeré náà ní ìrìnàjò náà kù ẹ ti débi tẹ́ ẹ̀ ń lọ kójú rí kétí kó gbọ́ lókù àti gbogbo ẹ̀yin tí ẹjọ́ ń jìjàgbara pátá ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ ti débi tẹ́ ẹ̀ lọ tán ẹ ti dé ilẹ̀ ìmúṣẹ yín ohun Olúwa ni ohun tí Olúwa fi hàn mí ni. So ọmọ Yorùbá ṣe bí mo máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọpẹ́ títí arúgbó ni kò lè tó gbà tí ìyá ẹ̀ ti bí bó ti wá hùn kírìn àjò ọ̀hún ó le tó àádélẹ̀ lérí dandan àti ń débẹ̀ àti ti débẹ̀ báyìí ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ bá ń farabalẹ̀ wo wòlíì tá a tún gbé wá lónìí kẹ́ ẹ tún gbọ́ nǹkan tí ìyá yìí sọ kékeré lèyí tẹ́ ẹ ṣègbọ́yà o torí ìyá yìí bínú tán wọ́n sọ àwọn ọ̀rọ̀ karambani kanlẹ̀ tó jẹ́ wípé gbogbo ẹ̀yin òbílẹ̀ jẹ́ ẹ̀yin òpénú òkùnkùn ta fàsímọ́lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá gbogbo yín ni wọ́n dákọ o tí wọ́n sì yànnà náà pé ohun tọ́lọ́run lòun ò ṣe fún yín rèé kọ̀tẹ́ síbẹ̀ màmá sọ fún wa ìrìn àjò tí wọ́n rìn bọ́bá mi òkè bó ṣe mú wọn lọ sí Odùduwà country ìyẹn Yorùbá nation orílẹ̀-èdè wa ẹ̀ bá pè ní Yorùbá republic kẹ́ pè ní Odùduwà republic Yorùbá nation Odùduwà nation gbogbo ara ẹ̀kọ́ náà ni ara Fani Fatima wà màmá yìí nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wọ́n ní àwọn máa rí àwọn àmì wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo ẹ̀ náà lẹ́tùn gbọ́ nínú wọn lẹ́nu wọn
torí ẹnu ní nǹkan lọ̀rọ̀ ti dùn. Kódà àwọn náà wọ́n rí díẹ̀ nínú àwọn baba ńlá wa tí wọ́n ti lọ pẹ̀lú àwòrán wọn bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ rèé, olóyè Bọ́lá Ìgè, Adékúnlé Ajásin, bàbá wa, àtàwọn bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn bàbá ńláńlá tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá, àwọn bàbá ńlá wa tí wọ́n ti lọ níbi tí wọ́n ti ń ṣayẹyẹ, tí wọ́n ti ń jó, tí wọ́n ń yọ̀ pẹ̀lú àwọn ìkìlọ̀ kan wá tẹ̀lé. Ọmọ Yorùbá wọ́n ní ìjì máa wá jà, wọ́n ní wàhálà máa bẹ́ kó tó di pé a lè dé ibi tá à ń lọ. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Kí la máa wá ṣe? Ẹ bá a pàdé nínú látẹnu wọn. Ẹ gbọ́, ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ fúnra wọn pé ọ̀nà báyìí là á gbà o. Láàárín àwọn wo nìjì ó ti bẹ̀rẹ̀? Àṣejì ti ń bẹ̀rẹ̀ láàárín àwa kéékèèké, àṣé kéékèé nu. Ẹ̀yin àgbààgbà, bàbá Professor Banji Akíntóyè, bàbá dáadáa, kẹ́ ẹ pẹ́, kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́. Wọ́n ní wọ́n gbé àsíá lé yín lọ́wọ́. Wòlíì yìí ò ní sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀. Bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo ẹ̀yin aṣíwájú káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, bóyá nílé ni àbí lókè òkun, wọ́n ní ẹ máa retí ìdágìrì gìrìgìrì. Wọ́n ní ìdágìrì awọ̀lú ẹsẹ̀ gìrì agbòde. Yóò wá dàbí pé kìí ṣe ìdágìrì ikú o, bẹ́ẹ̀ ni kìí ṣe tàìsàn, ṣùgbọ́n ìdágìrì èdè àìyedè àbí bóyá nǹkan tí ò tó nǹkan káwá gbà pọnran, ẹni táṣìírí ti wà lọ́wọ́ ẹ̀ kó wá lọ tú àṣírí. Wọ́n ní wàhálà àrú ẹ̀ lè wáyé, àmọ́ bó bá wáyé nǹkan kan ni kẹ́ ẹ ṣe, ìgbésẹ̀ wo náà ni kẹ́ ẹ gbé. Wọ́n ní ẹ má jò tú síta àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀ bá pàdé nínú fídíò tí mò ń gbé bọ̀ wá bá yín yìí. Ẹ gbọ́, ọmọ Yorùbá, wọ́n ní ká má jò tí ì sú wa, ilẹ̀ ìmúṣẹ wa àti débẹ̀ náà. Ẹ dákun, tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó máa darapọ̀ mọ́ wa, jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ ọ́, mo rọ̀ ẹ́, ẹ bá mi subscribe sí channel yìí, rí pé òpin fídíò yìí kó lọ fáfáfáfá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wòlíì wá wà ń bẹ̀, ẹ pè wọ́n, ẹ fi ọ̀rọ̀ yòówù ti bá ohunkóhun tán lè pè ní ogun tó lè máa bá yín fà á tó ẹ lè jọ máa jìjàkadì, ẹ fi lọ Ọlọ́run tí wọ́n wò náà ní pé màmá nǹkan báyìí lèmi ń bá fà á, ọ̀fẹ́ gbalẹ̀ onílò ìwé ìgbélú, àìrọ́mọbí àbí àìlọ́kọ àbí àìláyà àbó ohunkóhun tí ì bá jẹ́, gbogbo ẹ̀ màmá ní solution ẹ̀ lọ́wọ́ nípasẹ̀ ọ̀dọ̀ wọn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni kò pé, ẹ má yẹ gbà yín lásìkò mọ́. Ẹ jẹ́ ń tààrà ṣàṣà lọ bá wòlíì Wúràọlá. Màmá ẹ kú dédé àsìkò yìí. Ó kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi. Ẹ jẹ́ ká gbàdúrà ní wákàtí. Atẹ́gùn kan kì í fẹ́ kó mọ́kàn ju oko lára. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ wà nílé òkèèrè, omi ńlá ló ń gbẹja, Ọlọ́run á fún yín náà fún ìfọ̀kànbalẹ̀ mú. Ẹni tó ń wá ìwé ìgbélú, Ọlọ́run á yọ̀ǹda fún. Ẹni tó ń wá ọkọ, Ọlọ́run á yọ̀ǹda ọkọ fún. Ẹni tó ń wá ọmọ, Ọlọ́run á yọ̀ǹda ọmọ alálùbáríkà fún gbogbo yín. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi Násárẹ́tì, àwo ilé yín kò ní fọ́, ìgbàlẹ̀ yín kò ní fàya, bẹ́ẹ̀ ni òrè kò ní yí padà. Jésù Kristi agbára wa, àmín. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀ ní ti. Màmá wa, kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run. Pẹ̀lú gbólóhùn tí ẹ sọ tẹ́ ẹ fi dákẹ́ yìí gangan, òun ló mú kí àwa tó wọn àwa láti máa gbọ́, tínú wa sì máa ń dùn gbogbo ìgbà tá a bá ti ń gbọ́ nípa ìròyìn ayọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Torí wípé ọjọ́ ti pẹ́ tá a ti wà lóko ẹrú, àmọ́ lórúkọ gbogbo àwọn ọmọ Yorùbá àtàwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí, òun ló jẹ́ kí n tó máa kí yín lẹ́ẹ̀kan sí pé tó ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta tá a ti gan ní ara. Màmá, lórí ọ̀rọ̀ tẹ́ ẹ wá sọ yìí pé tó ìròyìn ayọ̀ kan wà, mo mọ̀ pé tí ó bá sí ìròyìn ayọ̀ ẹ ní ránṣẹ́ sírú wa. Ohun gangan ni màmá, báwo ló ṣe jẹ́ àti pé níbo gan-an la dé dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run? Ìròyìn ayọ̀ ni o, lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá, gbogbo àwa Yorùbá pátápátá, ìròyìn ayọ̀ ni. Ẹni tí kò bá fẹ́ kó gbàgbọ́, ẹni tí kò bá fẹ́ kó má gbàgbọ́. Ohun tí èmi mọ̀ ni pé nínú ẹ̀mí Olúwa ti jà fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Olúwa ti fún wa ní òmìnira tí ọkàn wa dẹ̀ ti balẹ̀. Tó dẹ̀ dá, tó tiẹ̀ dá mi lójú ni, because a ti sí mi lójú, Olúwa ti mú lọ sí ní ìran àti fi hàn mí pé gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ká fọkàn balẹ̀ pé Ọlọ́run ti ṣẹ́gun fún wa lórí ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ nípa ẹ̀. Ẹni tó bá fẹ́ kó gbàgbọ́, ẹni tó bá fẹ́ kó má gbàgbọ́. Ohun tí mo mọ̀ tó dá mi lójú tí Olúwa sọ ni pé
kí a fọkàn balẹ̀, Ọlọ́run ti jà fún wa. Màmá wa ẹ ṣeun. Ẹ wò ó, ẹ já fi àwọn èèyàn tó gbàgbọ́ àtẹni tí ò gbàgbọ́ lẹ̀, pàápàá jùlọ àwọn tí ò gbàgbọ́ bá a gúnyán nú ewé tá a ro kàánú èpo ẹ̀pà, ẹni tí ó yó yó, ẹni tí ò ní yó kò ní yó, ìyá wa. Àmọ́ ohun tèmi fẹ́ béèrè ni wípé ẹni ká fọkàn balẹ̀, ká fọkàn balẹ̀. Ẹ sì ti sọ ṣáájú ká tó bẹ̀rẹ̀ wípé àwọn ìkìlọ̀ kan wà ìgbàgbọ́. Kí ni àwọn nǹkan náà? Bẹ́ẹ̀ ni, èyí mò ń sọ nípa ti ẹ̀mí ni, kò ń ṣe pé nípa ti ara. Mi ò sọ̀rọ̀ nípa ti ara, mò ń sọ nípa ti ẹ̀mí. Nínú ẹ̀mí, Ọlọ́run ti jà fún gbogbo àwa ọmọ Yorùbá pátápátá. Lọ́nà wo? Olúwa mú mi lọ sí inú ìran pẹ̀lú àwọn ìkìlọ̀ kọ̀ọ̀kan ni, because àwọn nǹkan kan wà tí a gbọ́dọ̀ ṣàkíyèsí ara wa nínú ẹ̀. Tó jẹ́ pé ní àwọn tó wà nínú Yorùbá nation, pàápàá jùlọ láàrin àwọn aṣíwájú, a mú mi rí i pé ìjì jà láàrin wọn, èdè àìyedè ṣẹlẹ̀, kò gbọ́ tèmi, mi ò gbọ́ tiẹ̀. So Olúwa mú mi sọ fún wọn pé kán kíyèsára gidigidi. Ṣùgbọ́n nígbẹ̀yìn mo rí i pé gbogbo àwọn ọmọ Yorùbá agbègbè ọ̀pá bẹ̀rẹ̀ sí hùwà ayọ̀. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Pé ìjì jà láàrin wọn. Bẹ́ẹ̀ ni. Irú ìdìbò. Ní àárín àwọn aṣíwájú, ó di pé bóyá wọ́n bára wọn jiyàn, àwọn ọ̀dàlẹ̀ míì wà láàrin wọn. Pé pé àwọn nǹkan míì pé ẹlòmíì tí wọ́n lérò, tí wọ́n fọkàn sí pé ó lè hùwà ìdí ní àárín wọn, ó gbéra. Pé in fact, pàápàá jùlọ ẹ̀yin aṣíwájú, ẹ̀yin ni mo gọ́gọ́gọ́ ní ọ̀rọ̀ yìí bá wí. Ẹ kíyèsára gidigidi. Ó lè ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ó dẹ̀ lè má ti ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ kíyèsára torí ìjì máa jà. Àwọn mọ̀dàrú kan máa wọ àárín yín. Ẹ kíyèsí ara gidigidi. Ìjì yìí tó bá dé kò gbọ́dọ̀ gbé yín ṣubú o. Ẹ kíyèsára. Ọ̀rọ̀ Ọlọ́run ni mò ń sọ, èmi kọ́ ni mò ń sọ, torí pé mi ò mọ anybody, mi ò dẹ̀ mọ ẹnì kankan, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni mò ń sọ nípa ẹ̀. Ìjì yìí máa jà. Ẹ kíyèsára gidigidi, torí pé ìjì náà tẹ́ bá fi àyè sílẹ̀ fún ìjì, ó lè gbé yín ṣubú débi pé gbogbo tẹ́ ń jìyà fún kó má bàa wá já sí asán. Ẹ kíyèsára gidigidi. Wọ́n mi ìyá wa, ẹ dákun pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ẹ jọ̀ọ́ kí ló lè fa ìjì láàrin àwọn ọmọ ìyá kan náà? Torí ọmọ ìyá kan náà ni gbogbo àwa tá à ń jìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá. Kò sì yé mi ni ló jẹ́ kí n béèrè. Bẹ́ẹ̀ ni bàbá mi olóòtú, nǹkan kékeré ló máa fa èdè àìyedè láàrin wọn. Kìkìdá kan má gba èṣù láàyè. Tí èdè àìyedè bá ti dé, kàn jọ̀ọ́, mo bẹ̀ wọ́n ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ rí i pé ẹ pa iná ọ̀rọ̀ yìí kó má rú síta rárá. So ogun ẹni ẹ o, kí ìyà tẹ́ ń jẹ kó má bàa já sí asán, torí pé kí ni ká bàa lè gbégbá ọpẹ́, kí ìlérí àti májẹ̀mú Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ. Gbogbo wa pátá la ti mọ̀ wípé nígbà tí ohun ayọ̀ bá ti dé, ẹ̀mí èṣù gan máa ń gbé ara ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ni láti ba ohun ọjọ́ ayọ̀ jẹ́. Mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí lórúkọ Jésù Kristi, ní ba ohun ayọ̀ wa jẹ́ o. Àmín. Bẹ́ẹ̀ ni o. Olóòtú, lẹ́yìn ìgbà yìí ni Olúwa mú mi rin ìrìn àjò kan lọ. A mú mi lọ sí ìlú kan. Ìlú yìí máa dára, ó dẹ̀ rẹwà gidigidi. Ní ojú ọ̀nà ibẹ̀, wọ́n ṣe gẹ́gẹ́ bí estate, wọ́n ṣe máa ń ṣe ní ojú ọ̀nà estate tán kọ ọmọ Yorùbá náà, ọmọ Odùduwà bọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn. So olúkálukú ṣáà wọlé, mo ráwọn èèyàn mìíràn tí mo mọ̀ rí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ̀n ní ìmọ̀ rí, oríṣiríṣi ìlú la wọ ọbẹ̀, mo rí oríṣiríṣi àsíá nílẹ̀lẹ̀. So ìkan wà tó yẹ kó tóbi, yìí tó tóbi náà kọ Yorùbá nation sí lára. Mo dẹ̀ rí àwòrán Odùduwà ní ara àsíá náà. Àwọn àsíá mi wà tó jírí kéékèèké níbẹ̀ tí kò tó eléyìí tó tóbi yẹn. Mo máa ń béèrè pé kí ni ìtumọ̀ gbogbo àwọn àsíá yìí. Wọ́n fi ń yé mi wípé ní ìfọ̀kànbalẹ̀ gbogbo àwa ọmọ Yorùbá pátápátá ti wá, fi ọkàn balẹ̀ gbogbo àwa ọmọ Yorùbá pátá, torí orílẹ̀-èdè tí mò ń sọ ń pa èyí, orílẹ̀-èdè tó rẹwà tẹ́ pé mi ò tiẹ̀ experience irú ẹ̀ rí nínú ayé yìí. Bí mi ò tiẹ̀ travel, tí mi mọ bí country mi ṣe rí, bó tí mi ò tí ì débi tó rẹwà di orílẹ̀-èdè tí mò ń sọ yìí. So mo dẹ̀ rí àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn orílẹ̀-èdè bòmíì náà wọ́n wá, olúkálukú wa bẹ̀rẹ̀ sí ṣàjọyọ̀ gẹ́gẹ́ bí èdè wa. Olúkálukú bẹ̀rẹ̀ sí hó, wọ́n jó, wọ́n yọ̀, wọ́n kọrin oríṣiríṣi gẹ́gẹ́ bí èdè wa. Olóòtú, orílẹ̀-èdè Yorùbá ti dé.
ẹ kọ sílẹ̀ kẹ́ ẹ fi orúkọ mi sí nídìí Hmm. ohun tí a mú mi rí ohun tí Olúwa sọ nípa ẹ̀ pé kẹ́ ẹ lọ ká fi ọkàn balẹ̀ orílẹ̀-èdè Yorùbá ti dé, Yorùbá lè sọ, Ọlọ́run ti jà fún wa torí tá a bá rí ìlú tí mò ń sọ nípa ẹ̀ yìí ìlú tó rẹwà gidigidi ni because gbogbo àwọn ọlọ́pàá tí mo rí níbẹ̀ àti àwọn àmì èmi ò rí ìtò wọ aṣọ dúdú èyí tó fún mi ní àmì ìdánilójú wípé àti kúrò ní ilẹ̀ mìíràn àti dé ilẹ̀ Yorùbá. Pé àti kúrò nílẹ̀ míì àti dé ilẹ̀ Yorùbá. Ilẹ̀ míì tá a ti kúrò yẹn náà ń pè nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Níbi tí àwọn ọlọ́pàá ti bẹ̀ máa ń wọ aṣọ dúdú tiwọn. Bẹ́ẹ̀ni mi ò rí aláṣọ dúdú kankan níbi tá a fi hàn mí. Eléyìí tún lágbára wípé ẹ rí aláṣọ dúdú. Ó tiẹ̀ dá mi lójú pé orílẹ̀-èdè Yorùbá ti dé. Ó ti dé. Ó dá mi lójú olóòtú. A mú mi lọ sí ibì kan ó dàbí ààfin ibi tí wọ́n to àwọn fọ́tò àwọn bàbá àwọn èyí tó ti kú àtàwọn èyí tó ṣì wà láyé tó ń gbé fọ́tò wọn pàápàá jùlọ bàbá Awólọ́wọ̀ mo rí fọ́tò wọn níbẹ̀ clean clear tó mo rí dáadáa wọ́n á wò pé dájúdájú ọmọ Yorùbá pátá kákìrà kú oríire gbogbo àwa Yorùbá mo ní kẹ́yẹ́ kákìrà wa kú oríire lẹ́ẹ̀kan sí nítorí pé a ti bọ́ kò lóko ẹrú nípa à ń pààyàn ni o wọ́n ń múyàn ni ẹ jẹ́ ká dúpẹ́ a ti bọ́ lóko ẹrú ẹnikẹ́ni tó bá dẹ̀ ní kò ní rí bẹ́ẹ̀ ajẹni náà ni kò ní ṣojú ẹ̀ kò ní ṣojú ẹni náà ni o because ọ̀rọ̀ ẹ̀mí ni mò ń sọ nípa ẹ̀ kò ń ṣe nípa ti ara a mú mi lọ nínú ẹ̀mí a fi dá mi lójú dáadáa pé a ti bọ́ lóko ẹrú tí kò sí àní-àní kankan bẹ́ẹ̀. Ó dáa màmá wa tó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú ohun tẹ́ ń sọ láti àárọ̀ yìí ká tó tún tẹ̀síwájú mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ẹ dákun wòlíì níyìn àbí. Bẹ́ẹ̀ ni sà. Ǹjẹ́ táwọn èèyàn bá pè yín fúnṣẹ́ wòlíì ṣé ẹ máa ń dá wọn lóhùn iṣẹ́ wòlíì? Ohun tí Olúwa pè wá fún gbogbo náà nìyẹn torí pé a ò ní oko méjì a ò lóye iṣẹ́ méjì tá à ń ṣe bóyá ẹni tó ń wá ọkọ ni àìmọye ẹlòmíì 50 years 50 plus tí kò tí ì má rí Ọlọ́run dẹ̀ ń gbòògbò àti ẹni tó ń wọ́ ọmọ ni o ẹni tó ń wọ́kọ ni ẹni tó ń wáṣẹ́ tó ń wá físà oríṣiríṣi case lóríṣiríṣi Ọlọ́run ń ṣe bóyá ó ní stroke ni o gbogbo ẹ̀ pátá Ọlọ́run gba gbogbo Ọlọ́run ló ń ṣe àwa kọ́. Bẹ́ẹ̀ ni. Ó dáa gbogbo ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu màmá wa yìí wípé tó àbárí ẹnikẹ́ni tó ní ìpèníjà kan tó sì fẹ́ pe màmá ẹ láǹfààní àti pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá lè jẹ́ ìpèníjà nínú ayé yín ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bó ṣe fi ara hàn àbí fojú hàn lójú òwòrán yín yìí ó sì dá mi lójú pé Ọlọ́run wọn yóò dá yín lóhùn ká fáwọn fi eléyìí káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ màmá pẹ̀lú àwọn ìran tẹ́ ẹ lẹ́ẹ̀rí yìí àti ohun tí Ọlọ́run bá yín sọ lórí pé orílẹ̀-èdè Yorùbá ti dé ká má bẹ̀rù ká má fòyà mọ́ ẹ dákun ǹjẹ́ a rí àwọn ìkìlọ̀ kan tí a lè gbà tá a jẹ́ pé ìyẹn ni pé tá a lè sọ pé tó ìkìlọ̀ bá Ọlọ́run ní kẹ́ kíyèsí nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí àbí ẹ gbérù ìgbésẹ̀ báyìí. Kò sí ìkìlọ̀ tó le lọ títí níbẹ̀ bí kò ṣe wípé mo bẹ̀ gbogbo àwa àgbààgbà àwọn àgbààgbà wa kí wọ́n má ṣe ní èdè àìyedè tí ẹnìkan bá ti mú ìmọ̀ràn kan wá tó pé 2 3 4 ẹ̀yin yòókù ẹ tẹ̀lé ẹ má jẹ́ ká rí àríyànjiyàn tó ti yẹn ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ká má ṣe àbòsí ara wa ká má ṣọ̀tẹ̀ ara wa torí ìwé mímọ́ sọ wípé ní ìwé Kọ́ríńtì ó ní ìfẹ́ ẹran ara kan ṣoṣo ní gbogbo ẹ̀yà ara jẹ́ ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ síra wa lẹ́nu ká má sì kọ̀rọ̀ síra wa lẹ́nu tí ìmọ̀ràn ẹnìkan bá ti jọ tẹnìkejì ìkẹta ìkẹrin ẹ jẹ́ kí gbogbo wa pátá ká fọwọ́sowọ́pọ̀ ká kíyèsára ẹ má jẹ́ kí èdè àìyedè kó wáyé. Ká má jẹ́ kí èdè àìyedè ó wáyé. láì tíyẹn ò bá ti sí níbẹ̀ a ti bọ́. Bàbá wa Bánjí Akíntóyè mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín torí a mú mi rí i pé a gbé àsíá orílẹ̀-èdè Yorùbá lé yín lọ́wọ́ ẹ ti dé ìdẹ́múṣẹ́ tán díẹ̀ ló kù kí gbogbo ojú kó rí kétí kó gbọ́ bẹ́ẹ̀ mo rọ̀ bàbá wa náà Sunday Olóyè Ìgbòho ẹ má jẹ́ kó sú yín o torí mo rí ẹ̀yin náà pẹ̀lú wọn tẹ́ ẹ ṣalátìlẹ́yìn fún bàbá wa ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ má wo ti tàwọn ẹlẹ́gàn ẹ má gbọ́ tí wọ́n ní ẹ tẹ̀síwájú díẹ̀ kékeré náà ní ìrìnàjò náà kù ẹ ti débi tẹ́ ẹ ń lọ kò
kójú rí kété kó gbọ́ lókù. Àti gbogbo ẹ̀yin tí ẹjọ́ ń jìjàgbara pátá, ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Ẹ ti débi tẹ́ ẹ lọ tán, ẹ ti dé ilẹ̀ ìmúṣẹ yín. Ohun Olúwa ni, ohun tí Olúwa fi hàn mí ni. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ẹ̀yin èèyàn wa o tó látẹnu màmá wa wòlíì obìnrin Wúràọlá àti ń bá wọn sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú mélòó sẹ́yìn. Ẹ láǹfààní àti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lórí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ láti bá wọn sọ. Títí ìgbà míì, ó dàbọ̀.